Àwọn náà gbìyànjú níwọ̀nba
wọn ṣùgbọ́n òṣèlú ò jẹ́ kó lè ṣe gbogbo bí ẹ̀kọ́ ṣe. ṣùgbọ́n èmi tó wá jẹ́ pé gbogbo Yorùbá parapọ̀ ó fún mi ní Ààrẹ Onakakanfo ilẹ̀ Yorùbá. mo gbọ́dọ̀ gbìyànjú tèmi lára ìgbìyànjú tí Ààrẹ lélẹ́yìí o. nígbà tí ìyá Ogun ọbẹ̀ máa ṣètò fún àwọn alámi tó wà lágbọ́dọ̀ wà ń bí DSS gbọ́dọ̀ wà ń bí àwọn CID kí ọlọ́pàá wọn gbọ́dọ̀ wà ń bí ó ṣeé ṣe àwọn military intelligence wá sẹ́ẹ̀dì alámi wá bí láti wá mọ̀ ọ̀pọ̀ tá à ń ṣe má ṣe pé fún wọn iṣẹ́ wọn ni wọ́n ń ṣe. kò síbi táwọn bá ti kọ́ lóòrùn báyìí wọnú state bàbá ka èrò tó wọ ọdún àmì báyìí àkìtá ti máa lọ bí 7,000 people. kò sí àgbọ̀dẹ̀ dárúkọ 10,000 ẹ̀dá tó pé 7,000 àbájẹ̀ ní 10,000. kò síbi tí ẹ̀rọ báyìí kọ́ lóòrùn báyìí wọnú state security country yẹn àti state yẹn ó fẹ́ mọ̀kàn tẹ́ ẹ̀ ṣe. ìkọ̀tà wá ṣe ni ọ̀rọ̀ agbówá ìlà wa sọ bí a ṣe fẹ́ kó àwọn ẹ̀ṣọ́ jọ ní gbogbo local government tí ó lè ran Yorùbá lọ́wọ́ tó lè ran ọba lọ́wọ́ tó lè ran Ààrẹ lọ́wọ́ tó lè ran aráàlú lọ́wọ́ kò làwọn adókòó sọ bíbá yìí. last time táwa ṣe ní ti bíbá yìí Southwest Security Stakeholder Group àpapọ̀ gbogbo ẹgbẹ́ aláàbò ilẹ̀ Yorùbá ló ṣèpàdé bí ṣùgbọ́n eléyìí OPC nìkan ló ṣe eléyìí Ogun State OPC nìkan ló ṣe eléyìí.